Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéọmọdé lórí ọ̀rọ̀ Wùmí Ajíbóyè àti bọ̀dá Ṣẹ́gun Ògúngbè ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo fẹ́ tú àṣírí kan nípa Wùmí Ajíbóyè àti bọ̀dá Ṣẹ́gun Ògúngbè ọkọ ẹ̀. Ṣẹ́rí mo fẹ́ pe àkíyèsí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi sí nǹkan kan. Tí obìnrin àti ọkọ bá ní aáwọ̀, tóbìnrin wá decide pé mi ì ṣe mọ́ nǹkan, tàbí tí ọkùnrin decide pé mi ì ṣe mọ́, nǹkan méjì ló máa ń fà. Àkọ́kọ́, báyà nǹkan yẹn ti pin wọ́n ní ẹ̀mí, tàbí ó níbi tí wọ́n fẹ́ lọ. Tó bá jóbìnrin bí ó níbi tó fẹ́ lọ, tàbí nǹkan yẹn ti pin lẹ́mìí. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Wùmí Ajíbóyè, ó dàbẹ̀ ni pé ó níbi tó fẹ́ lọ ni. Ẹ má ní pé kí ló kàn mí. Torí nígbà tí Wùmí release video pé bọ̀dá Ṣẹ́gun ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ òun lòun ṣe fẹ́ kúrò nílé, mo ṣe fídíò pé káwọn bàbá wa nídìí iṣẹ́ tíátà kí wọ́n máa dá sí àwọn àwọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin tọkọ-tìyàwó nídìí iṣẹ́. Pàápàá àwọn ọkọ tó ń ṣe tíátà, ìyàwó tó ń ṣe tíátà, rí i pé ilé wọn ò kì í tòrò, ilé wọn máa ń dàrú gbẹ̀yìn ni. A rí i pé ilé wọn máa ń ṣe kí ni wọ́n máa ń dàrú gbẹ̀yìn ni. Àwòkọ́ṣe rere ló yẹ ká jẹ́ láwùjọ. Ṣùgbọ́n Wùmí Ajíbóyè ìyàwó Ṣẹ́gun Ògúngbè ó release fídíò kan ní àná àbí ìjẹta, mo wò fúnra mi ní péèjì ẹ̀ gangan ni o, kì í ṣe pé wọ́n wí o. Ó wá kọ́ sí pé òun ti rí ẹni bí ọkàn, òun ṣẹ̀ṣẹ̀ rí ìfẹ́ òtítọ́ báyìí ni. Àwọn èèyàn wá ń yìn bó káre jàre, tó jẹ́ kí Ṣẹ́gun ẹlẹ́mọ̀, tó jẹ́ kí nìkan, àwọn bá bẹ̀rẹ̀ ṣépè fún bọ̀dá Ṣẹ́gun. Nǹkan tó wá yà mí lẹ́nu, mi ní kí Wùmí má fẹ́ ni tó bá wù ú, ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu ni pé ìgbà wo ni Wùmí release video tó allege bọ̀dá Ṣẹ́gun? Kò tí ì pé ọ̀sẹ̀ kan ó ti yára rí ìfẹ́ òtítọ́ ń sìn, ó ti rẹ́ni bí ọkàn ẹ̀. Definitely ó ti ń fẹ́ nìyẹn tẹ́lẹ̀ nìyẹn. Ó kàn fi nǹkan tó ṣẹlẹ̀ kẹ́wọ́ káwọn èèyàn má bàa sọ lẹ́nu, káwọn èèyàn má bàa sọ wípé oníranù ni. Because ọkọ lé ẹ ní Ṣẹ́gun Ògúngbè jẹ́, kì í ṣe boyfriend. Ọkọ lé ẹ ní Ṣẹ́gun Ògúngbè jẹ́, kì í ṣe boyfriend. Ó allege pé ó ṣe nǹkan kan pẹ̀lú àwọn ọmọọṣẹ́ ẹ̀. Mo believe pé nírú situation bẹ́ẹ̀ a máa rí àwọn èèyàn ní surroundings ọ̀ ní surroundings ọ̀ tí wọ́n á fẹ́ sọ pé ẹ jẹ́ ká bá yín parí ẹ̀, tàbí nínú family ọkọ, tàbí nínú family ìyàwó, tàbí láàrin àwọn ọ̀rẹ́, tàbí nídìí iṣẹ́ tíátà àtàjọ sí pé ẹ jẹ́ ká bá yín ṣe kí n ká yẹn parí ẹ̀. Ó tiẹ̀ wá fi àyè sílẹ̀ fáwọn yẹn. Kò tí ì pé a week ó wá post video pẹ̀lú ọkùnrin mi pé ó ti rí ìfẹ́ òtítọ́, ó ti rí ẹni bí ọkàn ẹ̀. Definitely ẹjọ́ ṣé láàrin wíìkì yẹn nìyẹn ṣe sọ̀rọ̀ sí, láàrin wíìkì yẹn ló ṣe gbàfẹ́ nìyẹn, láàrin wíìkì yẹn ló dẹ̀ yá yóò fẹ́. Definitely wọn àtẹnìyẹn ti mara tẹ́lẹ̀. Ó kàn fi ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn kẹ́wọ́ ni. Wùmí tó wá ń jára padà báyìí, ó bá yàn nílé Ṣẹ́gun Ògúngbè o. Ẹni tó bá ní Ṣẹ́gun Ògúngbè onítìátà náà ni o. Wúmà yóò wá síta kó wá máa pariwo Ṣẹ́gun Ògúngbè pé Ṣẹ́gun Ògúngbè fẹ́yàn lé òun ò ní gbọ́, òun ò ní gbà. Wúmà yẹn ò sí bẹ́ẹ̀ o, Wúmà yẹn fọwọ́ lẹ́rán gbà fọlọ́ ni o. Ní Wùmí tó báyàn nílé Ṣẹ́gun Ògúngbè ló wá síta tó ní Ṣẹ́gun Ògúngbè ṣe gbá, Ṣẹ́gun Ògúngbè ṣàwò. The next thing, kò pọ̀ṣẹ̀ kan ó gbọ́kùnrin mi, ìyàwó ilé ọkọ. Níbo la ayé ń lọ náà? Níbo ni ayé ń lọ? Torí mo mọ̀ pé nílẹ̀ Yorùbá tọkùnrin àtobìnrin bá jà, tó jẹ́ ìyàwó ọkọ àti ìyàwó tó fẹ́ra sílé, àwọn ẹbí á gbìyànjú láti parí ẹ̀, àwọn ọ̀rẹ́ á gbìyànjú láti parí ẹ̀. Ṣùgbọ́n kò fààyè sílẹ̀ báyìí, ó gbọ́kùnrin, wá lọ gbọ́kùnrin, ó dẹ̀ tún wá ní guts láti expose ọkùnrin ẹ̀ lórí social media. Àwọn èèyàn tẹ̀ wá ní ìtìjú mọ́ nídìí iṣẹ́ tíátà ń sìn, lábàárà bá kàn wá kún ọwọ́ ọ̀pọ̀lọpọ̀. Àwọn tó ń ṣe sinimá fún wa nìyẹn o.
tán fi sinimá kọ́ alẹ́ kọ́ ṣáà ti pé kì í most of àwọn fi sinimá tí wọ́n ń ṣe owó lẹ́lòmíì wà after kò wà after moral tó wà nídìí iṣẹ́ yẹn. Just imagine ayé ti ń dojú kejì o ní nǹkan mi tẹ́bìnrin mi máa ṣe látijọ́ tó máa dọ́wọ́ bojú. Then coming to Bra Ṣẹ́gun Ògúngbè, sẹ́rí ẹ̀yin ọkùnrin ẹ̀yin bàbá wa nídìí iṣẹ́ tíátà, mo ń sọ ẹ má máa jẹ́ kádùn tíátà kó balẹ̀ yín jẹ́ mọ́. Ìyàwó èèyàn gbọ́dọ̀ value ẹ̀. Má torí ẹran sunkún sí mi ọ̀ràn kìíní kan tó fẹ́ jẹ́ nídìí iṣẹ́ tíátà kò jẹ́ kó da ilé ẹrú torí ọjọ́ alẹ́ kó má bàa fi irùngbọ̀n fẹ́ ná tọ́nà bá fẹ́ níyàwó alálùbáríkà. Má torí àwọn ọmọ kéékèèké ní iṣẹ́ tíátà tẹ́ ń tàn pé fẹ́ sọ di star torí kẹ́lẹ̀ rí nǹkan jẹ lára wọn yẹn. Má torí àwọn ọmọ yẹn dalé ẹrú. Nǹkan tó yẹ kó jẹ́ priority most of you ni pé nígbà tọ́lọ́run ti gbà fún yín díṣẹ́ yẹn bẹ́ẹ̀ sì máa mójútó ìyàwó àtọmọ táyé yín máa nítumọ̀ tílé yín máa nítumọ̀. Kì í pé gbà yín ló yẹ kẹ́ wàá máa gbégbé ayé kò kàn mí gbé ayé kínní. Because nígbà tọ́pọ̀lọpọ̀ yín bá wà ní ọ̀dọ́ ńsìn tẹ́ ń gbégbé ayé tó kò kàn mí, ẹ wá dàgbà tán ẹ wá máa wá sórí social media begging for money. Àwọn èèyàn wá máa sọ wípé iṣẹ́ yẹn ò náwó lórí ni iṣẹ́ ò sí kíná, but wọn ò mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló yẹ pé ìgbà tó yẹ kó serious ló kàn ń ṣe fàájì kiri. So mo ń pàrokò rẹ̀ sí gbogbo àwọn ọkùnrin nídìí iṣẹ́ tíátà àtàwọn tó jù wá lọ àtàwọn tó jẹ́ sàwáwù wa àtàwọn tó dẹ̀ kéré sí wa. Ẹ má jẹ́ kí a fi wá wa ká fi sọ sẹ́yìn lẹ́nu. Ẹ má yẹ ká fi wá wa ká fi sọ sẹ́yìn lẹ́nu. Ó jẹ́ ìmọ̀ràn tèmi máa gba everybody, but ìwà tí wù mí sì wù yóò sì ń jọ mí lójú. Though ara nǹkan tá à ń sọ náà nìyẹn nídìí iṣẹ́ tíátà. Boyfriend sọ mí dọ̀gá ló pọ̀ jù náà àwọn obìnrin wa tó yẹ pé àwọn brọ́dà wa tó ń ṣe tíátà tó bá ti pàdé wọn gbòòrò tó ti yàn wọn lọ́rẹ̀ẹ́ wọ́n máa gbé wọn wọ̀dí iṣẹ́ yẹn. Wọ́n ní jẹ́ kẹ́lòmíì kọ iṣẹ́ yẹn kó mọ ọwọ́ tún yàtọ̀ sọ́wọ́ òsì ń bẹ̀. So reason tó yẹ pé mi ò kí fi care láti ìwà tó nítumọ̀ nídìí iṣẹ́ yẹn nìyẹn. Torí mo rántí àwọn bàbá tiwa àwọn ọ̀gá wa nídìí iṣẹ́ yẹn wọ́n máa ń sọ ní rehearsal ground fáwọn obìnrin tá bá ti close o tá bá ti kúrò ní rehearsal ilé ní kó máa gbà lọ o. Nígbà míì gan tó bá tún délé wọ́n máa pé ọkọ ẹ̀ ló ṣé lágbájá ti délé torí wọn fẹ́ ìsọ lẹ́nu wọn fẹ́ kó torí pò ń ṣe tíátà kí ilé ẹ̀ dàrú kọ́kọ́ wá yọ àdábá wọn pé ẹ̀yin lẹ̀ dalẹ́ ń rú. Ẹ dẹ̀ máa ń gbà wá nímọ̀ràn àtobìnrin àtọkùnrin láti yẹra fún ìwà ìdọ̀tí àtobìnrin àtọkùnrin láti yẹra fún ìwà ìdọ̀tí. Ṣùgbọ́n sí èèyàn tó jẹ́ pé bí a brọ́dà wa wọn lọ location ló ń wòran náà rí pọ́mọ yìí ó mà dúró retéreté náà kàn kọnu sí tó dẹ̀ ní òun tẹ̀fẹ̀ sí tíátà má wọrí wọn tẹ̀ fún mi fọ́ọ̀mù láti bẹ̀rẹ̀ odò ní tíátà. Wọn sọ fún pọ́wọ́ ọ̀tún lélẹ̀ wọn sọ fún pọ́wọ́ òsì lélẹ̀ ó náà wà ń gapá òun ti do ní tíátà tàbí ìmì tó yẹ pé bí àwọn náwó fámìlì ẹ̀ lókè gbowó kan ó kàn pé star director kan àwọn star pm kan àwọn pm kan bó ṣe star bí ó ṣe star kó sáà ti jẹ́ pm tó mọ̀ ṣẹ́ tó dẹ̀ ní òun fẹ́ ṣiṣẹ́ lọ́dẹ̀ má wọrí ọ̀tán ọ̀nà ìdó ní tíátà ni ẹ̀ àbí ìmì tó yẹ pé ó kàn sí ọ̀rẹ́ ẹ̀ wá. So irú nǹkan irú àwọn èèyàn àárí àwọn èèyàn tó ń wà gidi nínú wọn o ṣùgbọ́n àwọn tó yẹ pé wọn kí ẹ̀ ló pọ̀ jù báyìí tó bá gbà kọjá bóyá kó gbà kọjá àwọn nǹkan kan wà tó yẹ pé wọ́n ti máa sọ fún pé kíní wọn kì í ṣe nǹkan yìí nídìí iṣẹ́ yìí. So because mo kàn ń wo ibi tí ayé ń lọ nídìí iṣẹ́ tíátà major problem tí àwa ní jù báyìí ni wípé
unstable marriage. Bẹ́ẹ̀ bá máa gbélé wọn àtọkọ ẹ̀ tìjà, bẹ́ẹ̀ bá máa gbélé wọn àtọkọ ẹ̀ tìjà, bẹ́ẹ̀ bá máa gbélé wọn àtọkọ ẹ̀ tìjà. Wọ́n bá dẹ̀ ti jà yẹn wọn kì í padà rẹ́ mọ́. Wọn kì í ẹjọ́ ṣé mọ̀ pé ilé máa discourage àwọn èèyàn gidi ní society wa láti gbà kí ọmọ wọn obìnrin wá ṣiṣẹ́ yẹn tàbí ọmọ wọn ọkùnrin. Wọ́n máa fi kíní yẹn máa yàn ká bùkù sí wa pé wọn kì í dúró ní ọkọ ìyàwó kì í gbọ́dọ̀ wọn. Kíní yẹn ti ń pọ̀ jù ní industry wa yìí. Ó ti ń pọ̀ jù. Especially ṣẹ̀tẹ̀ láwọn obìnrin nowadays. Ìmí tó bá tiẹ̀ ti wá mọ bàbá olówó kan true iṣẹ́ yẹn ọkọ ò tẹ̀ wá jọ́ lójúmọ́. Ọkọ ò wá jọ́ lójúmọ́. Gbogbo party ayé ló máa lọ. Ó lè lọ party 6 ní weekend tọ́kọ bá ní bo ló ń lọ. Ó máa down ni. Bẹ́ẹ̀ ṣe bó mọ iṣẹ́ mi kí o tó fẹ́ mi. Ẹ wá bìkítà fún home yín mọ́. Ẹ bìkítà fún home yín mọ́. Ẹ mọ nǹkan tó ń jẹ́ happy home ni. Ẹ bìkítà fún ọjọ́ làwọn ọmọ yín mọ́. Kì í ṣe gbogbo onítìátà ló ń ṣe o. Ṣùgbọ́n èmi ń sọ ilé pé kí àwọn tó tún ní òye nídìí sẹ́yìn kí wọ́n rí sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. It's getting too much. Nǹkan tí Wùmí tiẹ̀ ṣe nǹkan ìdọ̀tí ni. Tó bá jẹ́ pé lóòótọ́ ló ṣe o because she posted the video herself. Tó bá jẹ́ pé lóòótọ́ ló mí ni nǹkan ìdọ̀tí ni but tó bá jẹ́ pé ó kàn fi ṣeré ni ó fi catch fun ni kò síjà. But mo notice pé láti jẹ́ta yẹn sọ àwọn blogger wọ́n post picture lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kọ good things about her. Wọ́n bẹ̀rẹ̀ sí yìn káre bó ṣe yẹ kó ṣe lè ṣe yẹn ẹ̀yẹn búkú ni Ṣẹ́gun Ògúngbè yẹn ìgbàkanwò kan mọ̀ pé àwọn bloggers kan wà tó yẹ pé ìlébi ni wọ́n. Tí bá ti fún wọn ní 10,000 naira kọ́ nǹkan báyìí ń pa post nǹkan báyìí ń pa mi sọ́n báyìí ń pa mi wọ́n máa bẹ́ sórí social media ni. Even kó má tó 10,000 wá ti fún wọn 2,000 owó data 2,000 naira owó data ká máa dún tó kún tó lọ lókun tiwọn. Òun kà wá lára. Torí ọmọ tí wàá lè ní òun fẹ́ ṣiṣẹ́ yẹn lọ́la. So ẹ má bàjẹ́ fáwọn generation tó ń bọ̀. Ajọ́madé ní orúkọ mi làárẹ̀ ni mi ọmọ àtẹ lóògùn Ìyégbè ọmọ ìwé kan mo pè ìgbé wo ló jẹ́ mi lórí ọ̀lọ́ èmi lọ́ọ́ máa kẹrin nílàrí òṣòmùsòmù yàrá àgbo ọmọ ìwọ̀n tó bà lérí àpáta tó bà lé gbòǹgbò àgbọ̀yàn ọmọ Gbọ́júmọ́lá ọmọ Ìyámọ̀kún ọmọ ẹran méjì àbúwò gbàgbà ẹ bá mi pín fídíò yìí ẹ dẹ̀ bá mi subscribe sí YouTube channel mi Ajọ́madé TV ó dàbọ̀.